Aláròyé máa wí o. Nítorí Mákindé, àwọn gómìnà PDP sọ̀kò ọ̀rọ̀ sí Fayoṣe. Ẹgbẹ́ àwọn gómìnà tí wọ́n ń ṣe ìjọba lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ti fi òkò ọ̀rọ̀ ránṣẹ́ sí gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fayoṣe lórí àwọn ọ̀rọ̀ àbùkù tó sọ lẹ́yìn tí gómìnà Ṣèyí Mákindé lọ ṣèpàdé pọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu nínú ọ́fíìsì rẹ̀ l'Àbújá. Àwọn gómìnà ọ̀hún nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta nípasẹ̀ agbẹnusọ wọn ìyẹn lọ́jọ́rú Wednesday ọjọ́ 28 oṣù kìíní nínú ọdún 2026 yìí ni wọ́n ti sọ wípé ohun tí Fayoṣe fẹ́ jẹ tí kò jẹ́ kó gbọ́n ló fi sọ ara rẹ̀ di olùgbèjà ààrẹ lọ́sàn-án gangan. Àwọn gómìnà PDP yìí ni kì í ṣohun ìdùnnú fún àwọn rárá láti máa fún ọkùnrin táwọn èèyàn mọ̀ sí òṣùkòmọlẹ̀ òun lé sí àwọn ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu nítorí irú ẹ̀dá tí àwọn mọ̀ ọ́ sí nìyẹn. Má bàa wá di wípé àwọn tún gbé ara wọn yílẹ̀ pẹ̀lú rẹ̀, ṣùgbọ́n kò tún yẹ kí àwọn dákẹ́ jù kó má bàa ríra rẹ̀ bí ẹnìkan tó ṣe pàtàkì. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ wípé gómìnà Mákindé fúnra rẹ̀ ti jáde láti ṣàlàyé àjọsọ ọ̀rọ̀ tó wáyé láàrin òun àti ààrẹ, síbẹ̀ ó sì yẹ kí àwọn dá Fayoṣe lóhùn káwọn èèyàn lè dámọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì nínú àwọn tó ń kó bá ètò òṣèlú Nàìjíríà. Àwọn gómìnà ọ̀hún ní ohun tí Fayoṣe ń sọ pàápàá ti fìdí rẹ̀ múlẹ̀ pé irú ìbáṣepọ̀ tí Tinubu fẹ́ máa ní pẹ̀lú àwọn gómìnà ni bí yóò ṣe fẹsẹ̀ ìjọba ara rẹ̀ múlẹ̀ sí i. Wọ́n ní ìwà ìtọ́ tí Fayoṣe ń wù yìí tí kò sì sẹ́ni tó dá lẹ́kun láti ọ̀dọ̀ ààrẹ tí wá fi hàn kedere wípé ọ̀rọ̀ òṣèlú jẹ Tinubu lógún ju àwọn nǹkan tó lè mú ìdàgbàsókè débá orílẹ̀-èdè wa Nàìjíríà àtàwọn èèyàn inú rẹ̀. Wọ́n ní gbogbo ọ̀nà ní gómìnà nígbà kan òun ti wá sẹ́yìn láti fa ojú iléeṣẹ́ ààrẹ mọ́ra, àmọ́ tí nǹkan kò lọ bó ṣe pinnu rẹ̀. Ìdí rèé tó kúkú fi sọ ara rẹ̀ di ajá wọn níbẹ̀. Ṣé ó kúkú ti ń wá gbogbo ọ̀nà tó fẹ́ fi ní ìgbéga kúrò ní ipò tó wà tẹ́lẹ̀ bí ọmọ iṣẹ́ mínísítà fọ́rọ̀ olúùlú Nàìjíríà Nyesom Wike kó sì wá di ọmọ lẹ́yìn ààrẹ. Ẹgbẹ́ àwọn gómìnà yìí ni ẹ̀bẹ̀ làwọn ń bẹ gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n yéé fojú lásán wo ọ̀rọ̀ Fayoṣe mọ́. Wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ fẹ́ àkíyèsí báyìí àti ìtọ́jú kíákíá nítorí ejò ọ̀rọ̀ rẹ̀ ti fẹ́ máa lọ́wọ́ nínú. Ní ìparí àtẹ̀jáde ọ̀hún, àwọn gómìnà ẹgbẹ́ alátakò ọ̀hún ní tí ìjọba àpapọ̀ bá fẹ́ kí àbùkù ó mọ níwọ̀nba, àsìkò ti tó fún wọn látètè yàgò fún Fayoṣe. Bí bẹ́ẹ̀ kọ́, ojú kan náà làwọn ará ìlú yóò máa fi wò wọ́n tó bá yá. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.